ní àròkùn tayo ọmọ àrídẹ́sòpó ọmọ àtùpàdúkànràn wọ́n tún ń ṣe ó ń jóni lọ́wọ́ àwọn tó ń jó lọ́wọ́ wọ́n fi bànú ọmọ òrókò ńlá ńládo ọmọ epo wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lójúde làdo Erelu Abiola wọn kì í fọkọ̀rọ̀ wọn kì í fàdárò pàbàrọ̀ àpò níbẹ̀ pàbàrọ̀ àpò níbẹ̀ ọmọ ológun kútere àṣàlóògùn òtà ní ẹsẹ̀ ẹ mọ́sọ̀mọ kútere Abiola ọmọ Dosunmu Erelu gbogbo Èkó Erelu ẹlẹ́ẹ̀kẹrin yèyé Odùduwà of the ṣọ́ọ̀ṣì 50 ọdún lórí oyè Erelu Kuti àṣẹ ìṣètúnṣe nínú ọ̀la ńlá àtàìkú tí ṣe balẹ̀ wọ̀rọ̀ àjíǹde ara máa ń jẹ́ o Abiola ọmọ ọba Dosunmu ọba ló bí ọ̀lẹ́ yìí kì í ṣẹrú akíkanjú obìnrin ni iṣẹ́ tí olóko ṣe níṣe ẹ̀lẹ́tí bẹ́ẹ̀ ní ìdí ẹ̀ta kọ́ ni àrílóbìnrin ọ̀jọ́jọ́ ní lójú ọmọ ọba Dosunmu ọba ló bí ọ̀lẹ́ yìí kì í sọmọ ẹrú ọba ló bí ọ̀lẹ́ yìí kì í sọmọ àtọ̀húnrìn wa ọmọ ọba Dosunmu Erelu.